gbogbo àwọn ọmọ Yorùbá wọn kóòtù òjìrè bóyá bí ọmọ ẹgbẹ́ OPC ni o ojú àtijọ́ ọmọ Yorùbá àti ọmọ Nàìjíríà ní gbogbo wa máa mú ẹ̀yẹlé dání láti fi gbàdúrà níwájú Olókun. Bẹ́ẹ̀ náà la máa fún Olókun ní iyọ̀ àpò iyọ̀. Ọrọ̀ tó wà nínú òkun ojú ohun tó wà lórí ilẹ̀ lọ. Nígbà tí ọba ta Olókun lọ́rẹ, Olókun náà àtàwà lọ́rẹ. Ifá ló sọ ọ̀rọ̀ eléyìí pé kí a ṣe kí òkun àti ọrọ̀ kó lè jẹ́ tiwa, kó lè jẹ́ ti ilẹ̀ Yorùbá, kó lè jẹ́ ti Nàìjíríà, kí ayédáadé kó lè dá fún gbogbo wa. Torí ẹ̀ la ṣe máa ṣe. Ẹyẹlé náà àmì ìtura God peace, àmì àlàáfíà òun ni tó ta bá ti fún Olókun ní ẹyẹlé yẹn àlàáfíà àdé sí ilẹ̀ Yorùbá. Ifá Olókun Asọ̀dáyọ̀ ṣe wí nìyẹn o, tó kì fún Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kí ilẹ̀ Oòduà lápapọ̀ lè bá àgúnrégé ni o, kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè tòrò, tí rúkèrúdò ogun àìríná àìrílò yóò fi di àfisẹ́yìn tí eégún aláré ń fi aṣọ. Wọ́n ti ní kí wọ́n bo eégún ilé o, wọ́n ti ní kí wọ́n bo òrìṣà ọjà, bẹ́ẹ̀ ni Ifá fọhùn ó ti ní kí wọ́n mú kinní kan dání lọ rè bá Olókun, kí wọ́n ta alágbálúgbú omi lọ́rẹ̀, kí wọ́n gbogbo níre ó lè ṣùwábọ̀ nílẹ̀ káàárọ̀ òjíire àti Nàìjíríà lápapọ̀. Ìbà Gani Abíọ́dún Ìgè Adams lóògùn ọ̀fẹ́ o, ó ti gbọ́ rúrú ẹbọ, ó ti sọ pé ó dandan kí òun ó rù, ó ti gbọ́ ìró àtùkìṣù, ó ti ló dandan kí wọn kó tù kó bà. Ayẹyẹ Olókun Ọlọ́sà festival tó máa wáyé nílùú Àgbálárìgì, báwo ni tọdún yìí ṣe fẹ́ lọ o? Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nìyí fún gbogbo olólùfẹ́ ìlọsíwájú. Púpọ̀ nínú wa tí a bá mọ̀ nípa Ifá àbí ọ̀rọ̀ Ifá divination, kò sí wàhálà náà káàkiri àgbáyé tí ó sì solution Ifá. Ifá ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ ohun oríṣiríṣi nílé àgbáyé. Òun gbọ́n làwọn ìlú náà kún lé lórí wọn fi oríṣiríṣi náà nílé àgbáyé sí. Ifá ló ní ká ṣe ilé. Àdúrà gẹ́gẹ́ sí Ọlọ́run Olódùmarè. Àwọn tí ó dẹ̀ máa wá, a máa rí àwọn tí onígbàgbọ́, àwọn tí Mùsùlùmí, bẹ́ẹ̀ náà ni àwọn tí ẹ̀sìn nǹkan àbáláyé tí wọ́n wá ṣàdúrà. Wọ́n á ṣàdúrà pé kí àṣeyọrí ní Olókun Ọlọ́sà festival ti ọdún yìí àti fún gbogbo ọmọ Yorùbá ibikíbi tí wọ́n bá wà, yálà ní Nàìjíríà wà bíbá àbí lókè òkun, àti fún àṣeyọrí ọdún náà. Ìyẹn ni ọdún máa tẹ̀lé ní ọ̀la. A lè ní oríṣiríṣi àwọn ètò tí a ti gbé kalẹ̀ fún ọdún Olókun Ọlọ́sà ọdún yìí. Lẹ́yìn àdúrà ọ̀la, a máa bẹ̀rẹ̀ àdúrà yẹn láago 11 níbí ìbàdàn náà la máa ti ṣe. Lẹ́yìn àdúrà ọ̀la yẹn tó a máa di ìjọ 13 oṣù yìí lọ́dún yìí, ìyẹn Friday, wọ́n pè ní Jímọ̀. Ìjọ yẹn a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lecture pẹ̀lú Yorùbá quiz competition. Ìyẹn a máa béèrè àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi lórí Yorùbá ní ọwọ́ àwọn ọ̀dọ́dún la máa ṣe lọ́dún yìí náà. So ọjọ́ 13 oṣù yìí òun la máa ṣe. Ètò yẹn ó máa dájú lórí ọ̀rọ̀ Yorùbá, bí ìfọwọ́sowọ́pọ̀ ṣe máa wà láàrin ọmọ Yorùbá, bí ìfẹ́ tó jinlẹ̀, ìfẹ́ tó yẹ kóró ṣe máa wà láàrin ọmọ Yorùbá.
ọ̀rọ̀ ọmọlúwàbí a máa sọ nípa ẹ̀. Bí ìtẹ̀síwájú ṣe máa bá ilẹ̀ Yorùbá àtọmọ Yorùbá a máa sọ nípa ìjọ yìí. Lẹ́yìn ìgbà tá bá parí tijọ́ yẹn tó bá tún máa tó di Saturday ní ọjọ́ 14 oṣù kẹwàá lọ́dún yìí, a máa ṣe beauty pageant. Ìyẹn ni ètò fún àwọn omidan tó máa ké tó wà nílẹ̀ Yorùbá. A máa wo bí Ọlọ́run ṣe dá wọn, wọ́n á fi ẹwà wọn, wọ́n á fi wọn aráyé. A máa wo pé ọpọlọ tọ́lọ́run fi jíǹkì wọn, wọ́n á fi ìwà ọmọlúwàbí hàn, wọ́n á fi àṣà àti ìṣe wa wọ́n á fi hàn, aṣọ wa wọ́n á fi hàn, gbogbo ohun tá à ń pè ní àṣà ìṣe gbogbo ẹ̀ ló máa fi hàn. Ní àwọn irú ẹ̀ka ti ṣe sẹ́yìn wá àti ní oríṣiríṣi àwọn ọmọ Yorùbá, àwọn omidan bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ aṣojú rere káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, káàkiri Nàìjíríà àti káàkiri gbogbo àgbáyé. Ètò tá à ń ṣe lọ́wọ́ yìí ó ti gbé àwọn aṣojú rere ìlú ẹ̀ náà kò máa wáyé ní ọjọ́ 14 ní oṣù yìí. Lẹ́yìn yẹn tó wá máa di ìjọ Tuesday, ìjọ 17 oṣù yìí, a máa ṣe ètò ọlọ́sà ní ìjọ yẹn. Ọlọ́sà program náà sọ yẹn ètò ọlọ́sà yẹn a máa bẹ̀rẹ̀ pẹ̀lú kíkí àálọ́ kí ọba ìlú Badagry aláìlúwà ọba Dùmẹ́lúwà Olú àwọn Olúwẹ̀lẹ́tọ́yí first. Àlọ́ kí ọba ìlú Badagry pé àti fẹ́ bẹ̀rẹ̀ ètò ọlọ́sà, àkí wọn àgbà àdúrà royal blessings. Ní program ọlọ́sà yẹn oríṣiríṣi àwọn ètò ló wà lábẹ́. Inú ẹ̀ láti rí boat regatta, ọkọ̀ ojú omi máa wà lórí omi, wọ́n máa ṣe oríṣiríṣi ohun àṣà àti ṣe. Owó máa wọlé sí ìlú Badagry, àwọn èèyàn máa dínàdúrà, àwọn ọlọ́jà tà, àwọn tó ń ní ilé ìtura gbogbo ló máa tà, àwọn tó lórí ẹlẹ́rìndòdò gbogbo ló máa tà, àwọn olóúnjẹ máa tà, owó máa wọlé. Festival food náà wà nínú ẹ̀. Ìyẹn náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkọ̀ ojú omi. Bẹ́ẹ̀ náà láti rí ọ̀rọ̀ ayọ̀ ọlọ́pọ́n, eré ìbílẹ̀ wa, àwọn ọmọ atayọ̀ ọlọ́pọ́n. Ní ìdí ayọ̀ yẹn náà oríṣiríṣi àṣà àti ṣe, àwọn oríṣiríṣi ọ̀rọ̀ gbogbo náà máa jáde bẹ́ẹ̀. A máa ní gala night. Ìyẹn fún àwọn ọ̀tọ̀kùlú àti àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n á fomi jorodoro ọ̀rọ̀, tí wọ́n á ibẹ̀ yẹn wọ́n á bára wọn sọ̀rọ̀ kí ló ń lò àṣà àti ṣe, báwo ni àgbéga ṣe máa dé bá ilẹ̀ Yorùbá Nàìjíríà tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àti àwọn ọba náà wọ́n wà bẹ́ẹ̀. A máa ṣe olókun ìjọ yẹn náà gbogbo àwọn ètò yìí ní ọjọ́ 17 gbogbo a máa ṣe gbogbo àwọn ohun tí a sọ yìí. Then kí a tó wá ṣe grand finale tó máa wáyé ní ọjọ́ 18 ní àṣekágbá máa wáyé ní ọjọ́ 18. Ní ọjọ́ 17 yẹn a máa ṣe àdúrà pàtàkì tí Ifá yàn fún wa. Bí a máa ṣe àdúrà yẹn nígbà tí a bá ṣe eléyìí tí Ifá sọ fún wa, ìgbà ọ̀tun adébáwa, adébá ilẹ̀ Yorùbá, adébá Nàìjíríà. Àṣekágbá
fa ọmọ tuntun kan yọ yẹn là ń pè ní àwògbájé ológun tí yóò ṣẹlẹ̀ rí kó máa ṣẹlẹ̀ lọ́dún yìí ìgbà tuntun dé nìyẹn àdúrà mi náà lẹ́ẹ̀kan sí ni pé ìgbà ọ̀tun adébáwa adébálẹ̀ yorùbá adébá nàìjíríà ogun kòsíkòsí lọ́nà àwọn tó náà ẹ ṣe púpọ̀. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye